ti ọwọ́ bọnú aṣọ mi orí ọyàn mi ní fi ń tàkòtò o. ní gbogbo àti mò ń sọ fún yín àǹtí Ṣeun òbò mi ti la omi ìdó òbò mi ti lé bó ṣe ń ṣe mí ni kó ṣàtò kó bò mí lára mo ṣàfẹ́ kọkùnrin ó dó mi. àǹtí Ṣeun ọmọkùnrin ní kì í ṣe gìrìgìrì ó lóun ò ní tí ì dó mi ó tì mí sórí bẹ́ẹ̀dì ó sún mi sókè dáadáa mi ò tí ì bẹ̀wù mi tí ì bọ̀ nǹkan kan onú bá mi bẹ̀wù mi kò bọ́ búra mi ó bá mi bọ́ ṣòkòtò mi ò wọ pàǹtì sísàlẹ̀ ó fọwọ́ síbi orí ojú òbò mi ó rí pé ó ti wẹ́ẹ̀tì ó rí pé omi ti ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ ń bẹ̀ kàkà kọ́mọkùnrin ní kí n lọ fọ òbò mi ẹnu ẹ̀ ló fi fọ̀ ọ́. àǹtí Ṣeun bó ṣe ń mu òbò mi tó ń mu òbò mi mi ò ń ṣe obìnrin tó nídọ̀ bó ṣe ń mu awẹ́ òbò mi ló fọwọ́ síbi orí ọyàn mi ó tọ́ wọ bí bra yẹn ní o ó ń ṣe bí kókó bọ́ bra yẹn tán ó lóun fẹ́ kí n pòǹgbẹ nǹkan tí mo fẹ́ jẹ kí n lè bá a mọ iyì rẹ̀ nígbà tó dé ẹ̀kan náà ọmọkùnrin yìí dúró ó fà mí mọ́ra báyìí gbogbo àti mò ń sọ kò tí ì bẹ̀rù sílẹ̀ ó fọwọ́ sí bí ẹ̀yìn bra mi báyìí ìyẹn ṣí ó yọ bra mi ó sọ dànù ó gbẹ̀dú sí orí ọyàn mi bó ṣe ń mu nǹkan ló ń tàkótó kan ó mu ọyàn kan ó ń tàkótó kan ó mu ọyàn kan ó tàkótó kan gbogbo ìgbà yìí mi mọ ohun tó ń ṣe mí mọ́ lẹ́ẹ̀kan ní èrò kan sọ sí mi lọ́kàn pé ìyàwó lè mà ní ẹ̀ àmọ́ èrò kejì sọ sí mi lọ́kàn wípé ẹ̀ẹ̀kan báyìí léèyàn máa ń enjoy ní ayé èèyàn pé kí n enjoy life mi gbogbo láti enjoy life mi nítorí pé ọkọ tí mo fẹ́ sílé oṣù kan ó lè má fọwọ́ kàn mí kódà tí bá múra bí a mo kun powder mo ṣe nǹkan kan ó mọ̀ gbọ́ èyí náà wọ́n ti ń fà yín ṣe àti ìṣòwò òṣì náà ni ọkọ mi ò ever appreciate mi rí àfi kó mọ̀ sọ̀rọ̀ sí mi bí ẹni wípé bẹ́ẹ̀ ni pé mo ti ẹ̀ dàgbé sára ó mọ̀ gbọ́ èyí náà máa ti ń fà yín nísìnyí èyí náà máa ti ń ṣe gbà èyí náà máa ti ń lo kírìmù ṣé ẹ ti ẹ̀ rí pátí tá a ti pàdé yìí wípé ọkọ mi wà ń bẹ̀ tí girlfriend ẹ̀ sì fi yasọ mọ́ mi lọ́rùn ọpẹ́lọpẹ́ ọmọkùnrin tí mo ti mọ̀ láti ìgbà tí mò ń kọ́ṣẹ́ kí n tó sọ bí mo ṣe mọ ọmọkùnrin fún yín ẹ jẹ́ n sọ eré tí ọmọkùnrin bá mi ṣe fún yín. àǹtí Ṣeun tẹ́nìkan bá sọ pé ẹran kí la jẹ rí ẹbí lèrè ẹni tó ti jẹ esunsun rí esunsun tí wọ́n yan fresh esunsun àwọn tó mọ esunsun jẹ́ máa sọ fún yín pé lóòótọ́ ni yóò mọ̀ ṣe pìnṣìn kó wá jẹ́ ẹni tó mọ̀ ọ́n yan dáadáa kó fi iyọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ sí i kó mọ tèèstì iyọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lè tó ọmọkùnrin bá mi ṣe lẹ́ẹ̀kan náà ó bẹ̀wù rẹ̀ nígbà tó bẹ̀wù ẹ̀ ó ní kí n jẹ́ ká lọ sí bedroom ojú kọ́kọ́ ń tì mí ó kàn fọwọ́ kọ́ mi ní bí kí èèyàn wà lẹ́yìn èèyàn kó mọ̀ ṣe adéǹdélé ojú títì ṣé ẹ ti débẹ̀ àti ìdébẹ̀ ṣé rí fídíò yìí wọ́n fídíò náà ni bó ṣe wulẹ̀ kó gùn tó ẹ̀ẹ̀kan náà ni ẹ mọ̀ pé YouTube lẹ́ẹ̀ ti parí ẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ ni mo sọ fún yín ọmọkùnrin ṣàǹṣàdáńdélé ojú títì ó gbé mi dé bedroom tá a ti fẹ́ wẹ̀ àǹtí Ṣeun kí n tó sọ nǹkan tó ṣẹlẹ̀ ní bedroom fún yín ẹ jẹ́ n sọ bí mo ṣe débẹ̀ fún yín ọkọ tí mo fẹ́ àti fẹ́ra wa ní ìsìn ọdún kẹfà rí ìgbà tí mò ń kọ́ṣẹ́ ni mo mọ ọmọkùnrin tó fẹ́ bá mi lájọṣepọ̀ yìí tó ń bá mi lájọṣepọ̀ tí mo fi ń dà wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo fi ń da omi tẹ́ ẹ bá mi rí tó bá mi ṣe ọjọ́ àwọn tó kọ́ bá mi lájọṣepọ̀ mi ò dá omi o nígbà tó bá mi lájọṣepọ̀ tán níjọ́ àkọ́kọ́ yẹn mo release mo dà àtọ̀ àmọ́ mi ò dá omi àmọ́ ọjọ́ kan tó bá mi ṣeré níjọ́ náà ni mo dá omi mo máa gbé yín débẹ̀ à ń sọ̀rọ̀ bọ́ ẹ̀ lọ́jọ́ ẹ ní ọjọ́ jìnnà wọ́n ní ó wá jẹ sàárà
olọ́jọ́ jìnnà sówó epo náà ni kò mú wa ní àbówó iyọ̀ ṣẹ́rẹ́ ọkọ mi kí n mú mi lọ sí pátì lóòótọ́ mo yàtọ̀ nígbà tá a fẹ́ra tán kò sí oògùn tí mi ò lò kí n lè fi slim down àǹtí ṣé mi ò slim down kì í ṣe pé mo tóbi yàmàyàmà náà o àmọ́ mo tóbi jùgbà tó fẹ́ mi lọ gbogbo ìgbà la máa complain orí rẹ tóbi ọrùn rẹ tóbi ẹsẹ̀ rẹ tóbi ọ̀fun rẹ tóbi àǹtí ṣe bá a sọ fún àwọn obìnrin wa o tó o bá ti fi ọkùnrin tó ti ń complain orí rẹ tóbi apá rẹ tóbi don't try to please him o because kò sí bó fẹ́ ṣe tó fẹ́ please ẹ̀ ó ní ọmọkùnrin yìí orí rẹ tóbi ẹsẹ̀ rẹ tóbi kìnnìkan òun ṣàwọ̀ pé kí ló dé gbogbo eléyìí kò sí oògùn tóun ò lò kò sí slim tea tó sọ pé ó ń lò àjùmbáṣe ni òun máa ń ṣe é ṣeré ni kò sí àgbo tóun ò lò ọsàn wẹ́wẹ́ òun máa ń mú ni ó wá dìgbà kan bóun ṣe síìkì nìyẹn ìgbà tóun síìkì wọn ní pé òun ní ọ̀sà òun wá sọ fọ́kọ òun pé wọn lòun ní ọ̀sà ó ní ṣòkì ń jẹun ni ìwọ tó tóbi tó báyìí báńkù báyìí ló ní ọ̀sà àti ṣeun ọmọ 3 ni mo bí fún o ìkúnlẹ̀ 2 ìbejì kan ni mọ́kọ́ bí mo á bí dòwú sí kí ni òun ṣiṣẹ́ o télọ̀ ni mí tó lò gidi ni mí àwọn ọ̀rẹ́ ọkọ mi àríyàwó ẹni tó sanra jù mí lọ o ọkọ mi ò kàn láìkì èèyàn tó sanra ni kò sì fẹ́ mi bí èèyàn tó sanra èmi náà mo ṣe mi kì í yẹ fóònù ẹ̀ wò mi ò kì í sáré tẹ̀lé lẹ́yìn tó bá lọ patí kò ní mú mi lọ mi ò jẹ jẹun pátá mi ò jiyàn sí mi ò ní mo fẹ́ tẹ̀lé lọ ìbálòpọ̀ yìí náà ni wàhálà o tí n bá sọ fún pé àbálágbàjá ó mà ti pé bí oṣù 2 tó ti fọwọ́ kàn mí àní kíni látó fọwọ́ kàn mí ilé wa là ń gbé ó bá mi yọ ṣọ́ọ̀bù síwájú ta ibẹ̀ ni mo ti ń ṣe télọ̀ mi lọ́mọṣẹ́ 2 nígbà tó yá ó wá di ọjọ́ kan ọ̀rẹ́ ẹ̀ kan fẹ́ ṣe ìkómọ fọ́mọ wọ́n ti bímọ yẹn ọmọ yẹn ní tó bá pẹ́ mi bá ti pẹ́ ọdún kan wọ́n fẹ́ ṣe ìkómọ fún àwọn ọmọ yẹn gbàtà ọmọ yẹn pọ́dún kan wọ́n sick wọn níbi ṣe ìkómọ wọn fún wọn nígbà tó wọ́n á pé ọdún 3 nígbà tó ń praise wọn nípa wọ́n á pọ́dún 3 kí wọ́n ṣe nígbà tó pọ́dún 3 wọ́n lọ wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe ìkómọ fún àwọn ọmọ yẹn wọ́n máa ṣọ ọkọ mi ò sọ fún mi ìyàwó ẹni ẹ ló pè mí sọ fún mi pé àwọn fẹ́ ṣe ìkómọ àwọn ọmọ àwọn ò mo ní ọkọ mi ò sọ fún mi ó ní bẹ́ẹ̀ ni àwọn kò ní sọ fún yín ìgbà táwọn bímọ náà kò sọ fún yín ẹ̀yìn ìkómọlẹ tó wá àwọn ẹ̀yìn ìgbà táwọn sọmọ lórúkọ lẹ tó wá àwọn girlfriend òun ló wá kan pé àwọn ò dé láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wípé but ẹ̀yin làwọn mọ̀ níyàwó òun máa send aṣọ sí yín òun sọ fọ́kọ òun kọ́kọ́ òun máa sọ fún wọn pé òun send aṣọ sí yín ẹ gbọ́dọ̀ wà ńjọ́ yẹn o ẹ gbọ́dọ̀ wà tí ẹ bá gbára yín lọ́wọ́ ọkọ yín ẹ máa ló máa sọ ìdarúgbó ọ̀sán gangan ó ní òun bá ní búrókì wọn bá send aṣọ sóhun ó jẹ send owó sẹ́ni ẹ̀ pé rárá ẹ má wọrí òun fún yín láṣọ ni ẹ̀rù wọn sọ ẹ kó fáìn kó wá òun fẹ́ kẹ́ ẹ wá ni ẹ má sọ fún wọn nígbà ojú ọkọ mọ ọkọ mi lòun lọ pàtí mo lèmi náà lọ pàtí kan ó ní kí n sáà má pẹ̀ sílé mo ní mo ti gbọ́ mo ránṣọ mi dáadáa iwájú ẹ̀yìn bend down low ni ìyá tó ń ṣèkó mọ aṣọ tiẹ̀ aṣọ tó ń mú fún gbogbo èèyàn ó fún mi ni ó wá má sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ sẹ̀pọ̀ di 2 ó fún mi láṣọ tó mú fún àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn ó lóun láìkì mi so ó wá sẹ́ǹdẹ̀ sí pé kí n rán aṣọ yẹn style kan náà lèmi àti ẹ̀jọ̀ rán bend down low ni ẹ gbọ́dọ̀ rán bẹ́ẹ̀ àti ṣe omi náà mọ̀ pé mo fine gbogbo ẹ̀yin obìnrin tọkọ yín tì yín mọ́lé ẹ fine o ẹ má kọ́kọ́ nìkan máa sọ pé orí bó ṣe rí òbẹ́ ẹ̀kẹ́ ẹ ṣe rí bọ́ọ̀rùn ẹ ṣe rí pápá ẹ ṣe rí bẹ́ẹ̀ni ẹ ṣe rí fi wọ́n lẹ̀ o fine you're a beautiful soul. ó ní bóun ṣe múra nìyẹn òun bá lọ ó ti lọ tiẹ̀ ó dẹ̀ ní mọ́tò òun ní kó gbé òun ó ti lọ tiẹ̀ òun múra tòun òun ti débẹ̀ wọ́n lọ́kọ̀ yín ti dé wọ́n lọ ra nǹkan ni ẹ̀rọ ìpè kí n sáà máa wọ̀rẹ̀ ó ti gbé báàgì ẹ̀ fún mi èmi náà pè lọ́sì èmi náà pè lọ́sì bó ìdẹ̀kẹ́ bọ́kọ̀ mi ṣe ní mí bẹ̀bẹ̀ ó gbé mi jẹ́ ẹ káàsán mi dán mo kọ́kọ́ ti ìyàwó ẹ̀ náà ẹ káàsán ẹni tó ṣe ìkómọ ẹ káàsán mo ṣe kí wọn èmi náà gbójú kúrò ń bẹ àṣekọ tá à ń ṣe oyún dúdú tún àwọn ọ̀rẹ́ yòókù pé ọ̀rẹ́ òun ni o kìnìkan pé mo fẹ́ ká support ẹ o kó join meeting wa kó join wa kó ṣe kìnìkan èmi ò dẹ̀ ń ṣe gbogbo yẹn tẹ́tẹ̀lẹ̀ àwọn yẹn náà bá mi ṣeré àṣekìnì mo dẹ̀ mọ́ gèlèwé kó dẹ̀ mo mọ makeup ṣe nígbà tó ní makeup ní àmọ́ makeup ṣe pé mo lọ sí training makeup rè tí mo makeup gbogbo wọn mo ní èyí kọjá pé mo kàn mọ́ ṣe o ẹ mọ́ ṣe yín ẹ ṣe kí ni kò gbogbo tó wá láìkí mi wọ́n láìkí mi gan ṣe mọ̀ èmi kò fi chain 3 sọ́run ní kílẹ̀ wọ̀ sọ́run yìí ìkọ́ tó ń ta ṣe láàrin wọn ó ní ó ní òun bó ṣe ní wálé ní bó ṣe wọ zip ní bó ṣe mú ṣe yẹn ó ní ẹ̀wọ̀ ẹgbà ẹ fi sọ́run yìí ṣe rí gbogbo táwọn sùúrù bò mí bẹ́ẹ̀
èmi dẹ̀ sí ọkọ mi wà níbẹ̀ ó ti kó àwọn girlfriend ọjọ́ wà kó ní ọjọ́ fọwọ́ kọ́ra àwọn lọ́rùn ni mi ò tiẹ̀ ríro èmi ń ṣe tèmi lọ à ń sábà àwọn èèyàn lọ bó ṣe pè mí nìyẹn ṣé aago 6 ò tí lù òun máa lọ lé òun ò lọ lé o mo tún ká àwọn sọ́dọ̀ mọ́mí Kudus ọ̀dọ̀ wọn làwọn máa sùn alẹ́ yìí báyìí máa sùn ó ní wọn bí ẹ̀dá ó máa sùn ta mo ní àwọn club mìíràn báyìí ó ní club àlọ́ join club mo ti join club mọ̀ ní ibẹ̀ ọ̀dọ̀ wọn ní àjọṣe after party ni o ọkọ mi ní after party òṣìwò ní kíkíkíkíkíkíkíkí kan ó di láì létí mi bó ìgbà mi létí báyìí mi ṣe méjì mo kúrò wájú ẹ̀ ni ó kúrò wájú mi ìwọlé ìgbọ́ràn yìí èrò bó ṣe rí orí bùtàbùtà ṣé báyìí gbé ìṣeré nìyẹn tó tóbi tó ò ní shape ò ṣe kíní kan ṣé nìkan tó sọ yẹn ojú wa tì mí bí kan náà àwọn guys tó wà bẹ́ẹ̀ kọ́ ni pé tó tẹ̀ embarrass abáṣe obìnrin olóbìnrin bẹ́ẹ̀ ó ní she's my wife she's your wife ní embarrass ẹ̀ pórí bùtàbùtà ṣe hàn pé kọ́nà ló pébi sí tó ti gbá mi létí tèmi fi ń lọ tó fi tẹ̀lé pé ẹni bó ṣe rí orí bùtàbùtà ìyàwó yín lẹ́yìn sọ́ọ̀tì báyìí ìyàwó yín full option lẹ́yìn sọ́ọ̀tì báyìí ó ní so bóun ṣe wá ń lọ òun á sunkún òun á lọ síbi ṣọ́ọ̀bù kan ibi kọ́nà ṣọ́ọ̀bù yẹn tóun lọ bí ìgbà tóun débẹ̀ nǹkan báyìí kan bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ yẹn àwọn ti jọ lọ sí àwọn ìgbà bí tóun ti ń kọ́ṣẹ́ ìgbà yẹn ibẹ̀ ni bọ̀bọ̀ yẹn náà ti wá kọ́ṣẹ́ so ti yẹn bọ̀ tó ń bọ̀bọ̀ yẹn dé big boy ni ó kọ́ ló ń fẹ́ kọ́ṣẹ́ kó ń fi travel out so gbà tí màá rí ó máa fún mi lówó gan ó máa fún mi lówó gbà yẹn ó kò dé òtóró tó wọ́n ask me out wípé àwọn kan wàá ṣe kíníkan àríwọ̀ ọkọ̀ àdé èmi senior mà ní mi ó ní kí ni òtóró jù wà lọ́bọ̀ ẹ mọ̀ ó kò wá kọ́ṣẹ́ ń bẹ̀ ni báwọn jẹ́ sọ̀rọ̀ nìyẹn ó ní why you crying wọ́n sọ pé ṣòṣì dáhùn mọ́ ní face ẹ̀ ò change ọkàn lára ni mo ti chop up gan o bó ṣe rí kíníkan bó ṣe hug mi nìyẹn nígbà tó hug mi àwọn àjọ ń sọ̀rọ̀ bàtà àjọ ń sọ̀rọ̀ mo ní pé àwa ṣe party kan bẹ́ẹ̀ ni but you are crying mo ní wo ṣe long story ó ní party ẹ̀ náà ló ń wá wọ́n receive call bí báyìí ni bó bọ́lá ìyàwó mi ti pọ̀ mi gbọ́dọ̀ bọ́ síta báyìí má ti jáde báyìí mo lọ bóbìnrin ni àbájọ rẹ ni ó bá ní pé ok ṣé o máa bẹ́ẹ̀ ti tomorrow náà mo ní ọkọ tèmi náà wà bẹ́ẹ̀ yẹn olóògbà mi létí tí mo wá so kókó ọkọ ẹ̀ gbọ́ ẹ létí irú nonsense wo nìyẹn láàrin gbogbo èèyàn fún tí ẹ̀ níyẹn járe ó ní ok you know what máa lọ turn bọ́dé bẹ́ẹ̀ jẹ́ kí n gbé ẹ jáde ó ti lọ kú dànù bó ṣe onímọ́tò bó ṣe lọ nìyẹn ọ̀rẹ́ mi tó wó ní kí wáyé yẹn ti ń pè mí yẹn ti fẹ́ máa dojú ọ̀rọ̀ gbúrú pé girlfriend yìí tẹ́ mọ́ síbẹ̀ ẹ máa mú kó mi báyìí torí girlfriend yẹn lọ́nà ìyàwó yín kò jẹ́ ṣe torí girlfriend o ká má pààrọ̀ o because ó ní kí n kú bẹ́ẹ̀ torí girlfriend ó ní kí n kú òní pàtì bọ̀ gẹ́ ẹ̀yìn wà bá mi o ó ní bí àwọn bóun ṣe lọ bọ̀bọ̀ yẹn kó gbóhùn lọ bẹ̀rẹ̀ òun wá lọ ó wá oríṣiríṣi nǹkan fóun kíníkan ó kọ̀ drive wá ní kó ń bọ́ lẹ́yìn ìgbà torí ọkọ ẹ̀ wá ní no kó gbóhùn dé pàtì yẹn ní ìdí tí mo fi gbogbo mi dé pàṣẹ ni pé bá a ṣe bọ́lẹ̀ nínú bí tá a ti fi lọ ra nǹkan báyìí bọ̀bọ̀ yẹn fà mí ó mú mi lọ́wọ́ ni we walk inside together àjọ jáde padà mo rò pé so ẹni tẹ́lẹ̀ sọ ìkò ní station tó ọkọ mi bó ṣe drop kan báyìí nǹkan gbé nǹkan lọ báyìí ìgbà tó ń lọ gbé nǹkan wọlé ni gẹ́gẹ́ mo máa ń gbọ́ mo ti pé dátà rẹ̀ píkọ́ mi ní mo pàdé schoolmate bí kan ní mo kàn sọ bẹ́ẹ̀ fún ni schoolmate bí kan àjọ kọ́ṣẹ́ bí kan náà ni mo kàn pàdé ẹ̀ kíníkan òun ló gbé mi lọ kódà òun ló drop mi síbẹ̀ yẹn mi wá bá ọkọ mi ní ìta ìbọn girlfriend ẹ̀ tó jọ wá òun dúró síbẹ̀ àwa wọlé nígbà tí mo máa padà bus stop padà bẹ́ẹ̀ bí ó ṣe dúpẹ́ ó gbọ́ ibo ló síbọ̀ ta ló drop ẹ ní kí ni problem ọkùnrin why you embarrassing me just leave me orí kíníkan mo ní sórí àwọn tó sọ òfófó fún ẹ torí mo mọ gẹ́yìn tí n bá bí mo gẹ́yìn máa ń wá mo mọ̀ single mother ni mo mọ̀ dáadáa mo ní ohun tó sọ̀rọ̀ fún ẹ ní kó sọ ẹni yẹn fún ẹ because gbé ewé má mú tèmi mọ́ o mi ò ráyè òṣì o mo ní orí ẹ̀ ti dàrú o gbọ́kọ̀ lọ́kọ̀ sẹ́gbẹ̀ẹ́ òun rojú orí burúkú kiri ìwọ ló righteous àbí kò sí wàhálà bí yẹ́ ṣe dìde nìyẹn ṣé òun gbọ́kọ̀ lọ́kọ̀ sẹ́gbẹ̀ẹ́ òun kì í ṣọkọ́ lọ́dọ̀ tóun ọkọ tóun náà ni ẹ lè má mọ̀ ẹ lè má ṣe kinní kan bó ṣe ń pa àbúrò ilé ìdàrú ni ó ní orí wọn ò dàrú o kíníkan báwọn ṣe jọ ń jà nìyẹn kí èèkàn fàṣọ yẹn àwọn sọ pé aṣọ ń gbé dànù òní ó kàn fàyà ni bí bọ̀bọ̀ tó pé àwọn tó kọ́ ṣẹ́bi kan bọ̀bọ̀ yẹn ṣe wá síbẹ̀ nìyẹn ó kàn fọwọ́ kọ òun lọ́rùn ó kàn gbé sí mọ́tò òun kàn jọ lọ ni inú mọ́tò yẹn ló sì bẹ̀rẹ̀ sí kíìsì òun bó ṣe ń ké ó ní you are a beautiful woman and you allow a man to treat you this way bí bẹ̀rẹ̀ sí kíìsì mi nìyẹn àti ṣeun mi lè sọ pé no mo ní bó ti ask me out to do ó ti fún mi lówó ṣe ìyẹn ò jẹ́ big deal fún mi
bó ṣe ní pé let's go and lodge láti aago 2 tá a ti wọnú hòtẹ́ẹ̀lì yẹn ọkọ mi pè ọ̀rẹ́ mi yẹn bá pè mí máa pìkẹ́ lórí bọ́lẹ̀ wa àmú ẹ̀wọ̀ ibi tí mo wà ní mo máa sùn tó bá dàrọ̀ la màá wá bá yín ọkọ mi kàn sọ lábẹ́nu pé wo ọkùnrin gbé ẹ lọ sùn àbí wo the end ni ẹ fẹ́ mi àti ẹ mi ì kọ́ ti fún yẹn àti ṣe mi ti rí yẹn rò bó ṣe gbé mi wọnú bedroom tó ṣe adéǹdélé yẹn pé mo lára adéǹdélé orí nìkan mo ṣe gbé ẹ ṣe dáwọ́ bedroom báyìí ọmọ yìí ló bá mi fọ gbogbo pàlàpàlà òbò mi ó bá mi fọ ṣé wàá rí ṣé ti rí waterfall ló ṣe fún mi ní bedroom yẹn bójú bí omi yẹn ṣáwà yẹn ṣe ń ṣe báyìí abẹ́ mi lọmọkùnrin wá tó bẹ̀rẹ̀ sí máa lọ ó ṣe lollipop tó láàmì mú mi gidi gan nígbà tó wá ṣe yẹn tán ló wá gbé mi wọlé ló bá mú kìdí kan jáde lubricant ni ó wá fi síbi ojú òbò mi ìyẹn tutù mọ́ bó ṣe tó kú bó mi lára báyìí ọmọkùnrin wa ń dún ọmọkùnrin bẹ̀rẹ̀ sí ń pariwo pé òun ti ń dóbò òun ìlú òbò láyé òun àti ṣe mo dà tí mo pariwo nígbà tí mo wá dà tán ojú mi wá wálẹ̀ jọ́ mo ti dàgbẹ̀yìn mo bá gbéra gbọ́dọ̀ dára ọgbà tí a gbọ́dà tán àdúrà bí ẹ̀ẹ̀mejì nígbà ẹlẹ́ẹ̀kejì mi fẹ́ gbà mi ìyàwó ọkọ mi bá ní kí n búra kọ́ ó ní what is your problem bá mi lájọṣepọ̀ lẹ́ẹ̀mejì ó ní kí n má wọrí pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kí n jẹ́ kó ń gbọ́ pé òun ṣe tó máa jẹ́ kí n gbọ́ ni o mo ṣe gbé àyàwó ìjọkejì mo lọ sílé nígbà tí mo délé èmi náà mo ti múra lẹ̀ mi lọ́kọ́ àwọn ọmọ mi mo ṣe dé ọkùnrin mi lọ gbé ẹ̀sùn mi sọ kankan ọkùnrin mi lọ ṣe kíní kan ìjọ Sunday yẹn àmọ́ṣẹ́ mi ò wá yes mo ṣàdúró bẹ̀ mo kíní kan pàtó jí ó kàn wálé ó kàn máa sọ méjì kó tó dé kó má bá ẹ o àròjọ Monday bá àmọ́ṣẹ́ mi ṣe dé mo ní kọ́ máa lọ́dún kọ́ máa wọ̀rí pé kò ti ṣiṣẹ́ mo sọ bọ́ yẹn pé ó sì wà níbi tí kó máa wọ̀rí pé kò tí ì sí ìyàn kan ó ní kí báyìí kó ṣe mí léṣe o pé ọkùnrin bẹ́ẹ̀ ò dáa o pé mo bóyá jẹ́ kó mọ iyì mi o àti ṣeun gbèjú Monday bó ṣe dé báyìí tó bẹ̀rẹ̀ púpọ̀ ẹ̀sìn pariwo rẹ̀ bá àwọn ọmọọṣẹ́ máa wá pé máa embarrass mi ṣojú àwọn ọmọọṣẹ́ mi orí 1-2 bó tún mọ̀ bẹ́ẹ̀ pé help tó lè ṣe fún mi ni pé mo fẹ́ gba ṣọ́ọ̀bù síta kò wálé wá sùn o tó bá wá báyìí ó wá pariwo ni a tún lọ padà mi jẹ̀ lọ káwọn ọmọ ibi táwọn ọmọ wà ló ń gbà lọ sí school ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni ọ̀dọ̀ wọn àwọn mo sọ fún wọn pé mo lọ explain fún wọn wọ́n ní oṣù tó ń ṣe kò tí stop ẹ̀ náà torí ẹ̀gbọ́n ẹ̀yìn ò fi mi ṣeré ẹ̀gbọ́n ẹ̀ tẹ̀ láìkì mi gan mo lọ mi lọ káwọn ọmọ school àti ṣeun mo lọ gba ṣọ́ọ̀bù síta within ká tó rí 2 weeks mo ti rí ṣọ́ọ̀bù tó máa wà gba ṣọ́ọ̀bù síta bá mi take care ṣọ́ọ̀bù yẹn tẹ́ bá rí bọ̀bọ̀ yẹn ra machine fún mi àwọn nǹkan fún mi ó ra everything fún mi gbogbo síbẹ̀ ó dùn sọ pé òun fẹ́ gbà ẹ lọ́wọ́ kọ́ kó fẹ́ kọ́ ẹ̀ kó mọ iyì ẹ tí ò bá ti mọ iyì ẹ ó parí nìyẹn ó ní wàá ní pé ibi tó ń gba ṣọ́ọ̀bù sí yẹn bó ṣe ní pé wọ́n fẹ́ fi yẹ room and parcel self-contained rent bẹ́ẹ̀ ni bó ṣe kúrò nìyẹn gbà tó ń kúrò òun drop kí síbẹ̀ bó ṣe wá ní mímọ wọn bó ṣe get shop òun bó ṣe wá nìyẹn bó ṣe pé máṣíìnì òun ló ń rà fún ẹ òun ní kó gbé ó gbé máṣíìnì òun ló ń rà fún ẹ òun ní kó gbé máṣíìnì kan ló rà fún òun bọ̀ kí n dábàá fi ṣe kí ni bọ́tìn dábàá fi ṣe ìwúkú bọ́tìn yẹn olóra fún òun ní ẹni tó tètè rẹ̀ kó gbé olóde gbé gbà tó gbé tán kìdí kan gbé sẹ́yìn mọ́tò àwọn tó ń dú ẹ ó ṣe kíní kan ó ní kò tẹ̀ sí lọ tó ń sọ pé òun ní ìdí máṣíìnì o bẹ́ẹ̀ ẹjọ́ máṣíìnì fóònù tí wàá gbé o ó ní bó ṣe ṣe ni kò rà fóònù kò lè gba fóònù lọ́wọ́ òun ó ní bó ṣe gbé máṣíìnì tẹ̀ tó lọ nìyẹn pàtó máa jọ́ kẹta wọ́n ti bóun gbé máṣíìnì òun dé ó ṣe gbà tó ń jẹ́rìí pé ó ti wá gbé máṣíìnì òun jẹ́ kó àwọn ọmọ ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tó lóun ti lọ kó wọn tẹ̀tẹ̀lẹ̀ gbà tó ń ti rẹ́ǹtì lẹ́yìn òun ti ká àwọn ẹ̀ lọ fún àǹtí ẹ̀ pé ẹ gbà ọ́ àǹtí ẹ̀ ní kíní kankan ó ní rárá ẹja ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sọ nípa àwọn kíní ìfún detox lélẹ̀ ìwọ tó o bá ní bíyà ojú ń treat infection treat kò lọ wàrà kó àṣẹ wà lọ treat infection yẹn infection capsule eléyìí wà fún ice problem ice care ni eléyìí fún ìtẹ̀wá diabetes eléyìí fún high blood pressure eléyìí rheumatism àti arthritis ẹ̀kọ́ sílé iṣẹ́ olúwa ṣeun apps àwọn náà ṣe adẹ̀ ti ní oògùn fún fatty liver any kind of liver problem àti ní nǹkan tó máa support yín tó máa help yín and ìfàìsàn ló gbà ó àmín ó ní ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín a máa fún wọn lóúnjẹ wọn á máa wò wọn àti onírárá ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín
bó ṣe lọ kọ́ ọmọ yẹn ó bá bùn aṣẹ́wó wọ́n ti gbalé fún un kí ni kó lóun ò tiẹ̀ rí ti ẹ̀rọ ó náà ti ṣeun tí ó bá ti kọ́kọ́ dènà àkọ́kọ́ mu ọyàn òun náà ó ní òun ẹ̀ tí ibi tí wọ́n ti ń fi eyín tẹ ọyàn rẹ̀ god ẹ̀ tí mọ̀ ó ní ọmọkùnrin yìí àkọ́kọ́ dó òun ná ní tó máa dó ó nígbà tó yá everyday kó tó lọ dé akọ wa torí ìyàwó tiẹ̀ gan náà kò fi lọ́kàn balẹ̀ ó ti lọ dó wọn ó ṣe níkan gba punishment tiẹ̀ òbò iná dó ìyàwó tiẹ̀ kò nígbà kó dó òun ṣe mọ̀ ẹni tí wọ́n ń dó ẹni tó fókó àti ẹni tó fóbò pàjà ara wọn ni débi pé ó máa dó òun báyìí ó máa so omi lóbò ni ọjọ́ kan ọmọkùnrin bá dé bá gbé oyin dé bó ṣe da oyin sí òun lóbò nìyẹn tó bẹ̀rẹ̀ sí ńlá òbò òun gbogbo pálápàlà òbò òun ọmọkùnrin bẹ̀rẹ̀ sí ńlá àǹtí ṣeun ìjọ yìí mo da omi gbùrùgbùrùgbùrùgbùrùgbùrù da omi mo máa ń wá àwọn ọmọ mi ní weekend máa lọ wò wọ́n gba mi máa lọ mú wọn níbẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà bọ́kọ mi ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nìyẹn tó bá rí mẹ́ta rọ̀bọ̀ òun máa ń gbọ́ ṣọ́bí òun máa ń gbé aṣọ wèrè síra náà òun máa kiri bọ̀bọ̀ yìí máa gbé òun jọ ọkọ̀ òun wà ibi táwọn ti máa lọ jẹ ọbẹ̀ soup ọkọ̀ òun wà ń bẹ̀ á wà ń bẹ̀ aṣọ máa wà tó máa ń dọ̀jà wọn òun máa lọ jẹ ọbẹ̀ soup tó òun wà yóò ṣì òun wà yóò fò máa lọ jẹ òun máa kúrò ó ní nǹkan tó ń ṣe fún ó nígbà mi tí bọ́n bá gbé òun báyìí wọ́n ní kó gbé òun gbàwájú ṣọ́ọ̀bù girlfriend jẹ òun á gbé gbàgbé wọn á lọ òun gọ́ òun náà wá ń ṣe ebó òun náà mọ boyfriend yẹ kó náà mọ girlfriend yẹ kó náà mọ boyfriend òun kò tí ì lè wò ṣáà tí kò nílé ẹ̀ ó ní òun lẹ́yìn ìsúnmọ́ ìfẹ́ bẹ̀rẹ̀ sí mi onípò òun tí ì ṣetán sẹ́ òun ò tí ì ṣetán fẹ́ gbádùn oko ó kì í dóhun òun dẹ̀ fẹ́ gbádùn oko òbò òun máa fi ń bẹ̀ ẹ́ ni òun dẹ̀ fẹ́ gbádùn oko mo fẹ́ gbádùn oko fi mí lẹ̀ má wọ̀rí ó náà ti ṣeun ọmọkùnrin bẹ̀rẹ̀ sí máa bẹ̀bẹ̀ jọ ayé òun ti bàjẹ́ òun mọ̀ pé òun ní rárá o ayé ò bàjẹ́ òun fẹ́ gbádùn oko ni oníjọkùn onílé tóun gbé yẹn lọ́n ti náà fẹ́ fi rúmọ̀ palọ̀ lẹ́yìn tóun ti gba ẹ̀rẹ́ rúmọ̀ palọ̀ yẹn ọmọkùnrin òkè fẹ́ dóun nínú ilé òun wọn àgbọ̀ let's go and lodge táwọn bá lọ lodge báyìí tẹ̀sí àmà kálálálálálálá àwọn máa dúró àwọn láti súùtù ló máa ń gbà láti sitirúmù yẹn bọ́ sí yàrá bọ́ sí tọ́lẹ́ẹ̀tì bọ́ sẹ́ni wí ẹ̀ ní waterfall ló tiẹ̀ máa sábà ṣe jù tọmọkùnrin bá nítorí náà bá dẹ̀ mú oko ẹ̀ báyìí òun á fẹ́ mú oko ẹ̀ yìí òun ló kọ́ ọ́n bó ṣe máa mú oko òun ní òun ti gbọ́dún oko ń ta ó lè dóhùn mọ́ òun mọ́ òun dó ó ní wéyìn nìkan lòun déètì o ní àmọ́ ayé òun wá yàtọ̀ nígbà tó pọ́dún méjì tẹgbà tó bẹ̀rùn tó ṣe ọba ní òun òṣèwọ̀n ọba ní òkè máa lọ àwọn ọ̀nà dẹ̀ kọ́lé àwọn bó ṣe lọ gbé obìnrin mi lọ sínú ilé ènìyàn òun àti girlfriend ohun tí ẹ rí rò ó lóun kọ́ fẹ́ rí rò pé ilé tó ń jìyà fún níbo ìlọ pé ilé tó jìyà fún tẹ́mi ẹ̀ ò bọ́ sí òdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé wọn náà lè kọ́lé ni má wọrí kódà ò ní kọ́lé síbi tó jìnnà ibi tó súnmọ́ tó sí ẹ̀ ló máa kọ́lé sí ó ní àti ṣeun bọ̀bọ́ yìí support òun dúró tí òun gbà tó yá girlfriend tó jọ wà nílé ṣe pé ọkùnrin tó bá ń yàn àlè lè kúrò lójú ẹ̀ ó tún ní girlfriend mi ìyẹn fojú ẹ̀ rí bẹ́ẹ̀ mi kúrò láàrin àwọn kìíní o ìgbà tí ìyàkọ lady yẹn kú ó yìn fight òun lọ́bẹ̀ girlfriend yẹn náà wá àwọn òun lọ́bẹ̀ òun ṣe tó wù òun kò sí nǹkan tó kàn òun èèyàn tiẹ̀ wá èèyàn tòun náà wá ni wọn ò rí sí ẹ̀rọ ó là ń ti ṣeun láti ìgbà yẹn tóun ti ṣe nǹkan tóun ṣe yẹn báyìí tí wọ́n parí ẹ̀ wọ́n mi òun ló wá dá sí pé dáríjì ọkọ ẹ̀ bọ̀bọ́ yẹn náà sọ pé kóun dáríjì wípé kóun dáríjì kóun máa wọ̀rí pé òun tóun wò òun máa travel out wípé òun mọ̀ pé tó bá ti kú tó bá ti tí òun gẹ́yìn bá ti pòun láìfò òun náà torí ìyàwó òun jẹ́ pé òun bọ́ òun sùn òun jọ sọ pé kó òun fẹ́ òun ó ní bọ̀bọ́ yẹn ṣàṣe ó náà ti ṣeun wàtí bọ̀bọ́ yẹn sọ pé òun fẹ́ travel out ó làbọ̀ òun máa lọ àwọn ọmọ òun lòun wò tó ń ṣe dúró pé òun dúró but gbọ́ bíbá ẹni tàn bá ti wọ Nàìjíríà òun wà lè bọ̀bọ́ yìí òun ò sí níbẹ̀ ṣáàpẹ̀ òun gbọ́dọ̀ máa dùn ẹ̀ ṣáà ni ó ní last year ta ló lọ yìí December ni wọ́n ṣe wàá gba ẹ̀ bẹ́ẹ̀ òun dẹ̀ sọ nǹkan tóun fẹ́ fún un òní number 1 tí o bá fẹ́ fẹ́yàwó lóhùn lọ fẹ́ nísìn tètè lọ fẹ́yàwó nísìn tóun bá padà tó bá fẹ́yàwó lóhùn máa fi ẹ́ lẹ̀ number 2 òun ò fẹ́ ìbálòpọ̀ àwọn láàrin ọ̀sẹ̀ kan at least ẹ̀ 5 number 3 ó tóbi jù ó kékeré òun ò fẹ́ bá gbọ́
òun ò lo slim tea kankan o ẹni tó ń fẹ́ bó ṣe fẹ́ òun lélẹ́yìí o tó ṣe láìkì òun bẹ́ẹ̀ ìwọ ló sọ pé kò fẹ́ yàwó ẹ̀ padà ló ti ń bẹ̀bẹ̀ o ó lọ bá ọ̀bọ yẹn ó lọ bẹ̀rẹ̀ ọ̀bọ yẹn níṣẹ́ ọkọ òun tó ń bímọ fún ó lọ bá ọ̀bọ yẹn ó dọ̀bà ló bẹ̀ pé òun bẹ́ẹ̀ tó yọ lọ fìyàwó òun lẹ̀ ìyẹn ni òun á filẹ̀ fún ẹ tó bá ti fi àjẹ òun tó náwó gan mú ni òun ò ní fi fáwọn ìyìn lẹ̀ but nígbà tó bá ti sọ pé òun fẹ́ ẹ padà inú ilé ẹ̀ òun ò ní bá yàn lé àmọ́ nítorí tó bá ti fi àjẹ ìyàwó ẹ̀ òun tó náwó mú ni ó ló bẹ̀bẹ̀ ó bẹ̀ yẹn ni wọ́n á ní kò sọ nǹkan tó ń fẹ́ òun á sọ nǹkan tó ń fẹ́ wọ́n á ní ẹ̀ òun ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pàtí mo rojọ́ fáwọn fámìlì báyìí ní wọ́n ní àwọn ọ̀rẹ́ ẹ̀ máa ṣe pàtí báyìí àlè ló máa gbé lọ síbẹ̀ kí ló dé níbi iṣẹ́ wọn ọmọ òun àlè ni wọ́n mọ̀ tó fẹ́ ok òun ló fẹ́ wọnú ilé yìí kò lọ́dún méjì kò lọ́dún kan tó fẹ́ kó òun ò lè kóòpù ṣó lè kóòpù ni lọ́wọ́ tó pé òbónú ilé òkè ń wú ẹ̀dọ́ àfọ̀bọ̀ta ìbá wọn yanjú ẹ̀ ní last year December ló ń ṣe kò lọ síbẹ̀ padà àǹtí ṣeun èmi mo tún sáfókó ẹ̀ olódún ara oríṣiríṣi nǹkan wá lé pé kí máa lò ó máa jẹ́ kó bó ẹ máa dùn wo má slim má ṣe kinní kan kíni àwọn style tá a kì í ṣe ẹ̀tẹ̀lẹ̀ àbẹ̀rẹ̀ sí ń ṣe bó yẹn sọ fún tó bá change lé ní báyìí mi náà máa change lọ́la ni kò jù bẹ́ẹ̀ lọ ni nígbà míì wọ́n nídìí kó fún wọn ní tough time tí wọ́n fún wọn ní tough time bá ti fún wọn ní tough time wèrè la fi ń wo wèrè bẹ́ẹ̀ ni thank you for watching this.